parí ẹ̀. Nǹkan tó ṣe yẹ kí n ti lọ sọ́dọ̀ rẹ̀ mi lánàá. Ó dẹ̀ sọ fún mi pé kò ní ju like 200,000. Ṣé oṣù ọ̀pẹ 200,000 yẹn tá a bá san jáde tá a fi bẹ̀rẹ̀ business kì í ṣe pé a kàn waste owó yẹn bíi pé a sọ sí buhatu ni mo béèrè torí ó mọ bí ó kéde tó lè ná owó jáde mo máa ṣe findings dáadáa 200,000 yẹn kì í ṣe púpọ̀ jù fún mi láti fún ẹ ṣùgbọ́n. 200,000 yẹn ó kọ gbẹrẹgbẹrẹ tó wà náà ni. Bàbá ẹ̀ẹ́dẹ̀ta yóò balẹ̀ wọ́n ti sọ pé ó lágídí tó bá wá bẹ́ẹ̀ proof stubborn wò kọ́ tán kó dání nóbi ṣeré o. Keep short! When I'm talking you keep move. Ọ̀yọ́ni! Wọ́n lò níbọn àbí. Ṣáwọn ilé ìrọ́lẹ̀ bó ṣe máa ń pa ẹ̀rọ wọn kiri wọ́n tún ti dé nìyẹn. Ẹrù tó ń bẹ lọ́wọ́ ẹ̀ kò là á gbà. Kò sẹ́rù kò sẹ́rù. Tàṣẹ mú wọlé kó gbó mi síta náà. Hey boys, ẹ̀rí nǹkan tí mo rí ṣá. Jídéjọ. Yàgò mi. Front view ni mo rí. Turn. Jẹ́ kí n wo back view. Jẹ́ kí n wo. Ẹrù rẹ̀. Ọ̀yà bọ́ sílẹ̀. Bàbọ̀. Ìtẹ̀sọ́jọ́ bọ́ sílẹ̀. Ọkọ̀ wa bí báyìí. Súnmọ́ mi. Ṣé mo ní màá mú ni? Bẹ́ẹ̀ tán. Ẹrù rẹ̀ ọmọ. Ẹ̀wọ̀ ilé ìdúdú yàtọ̀. Ṣé bí yẹn ṣọ́ àlọ́ ẹ̀? Ẹ jẹ́ ká lọ. Gbèsè! Ọlọ́wọ́ tí mo wà yìí, tó bá ń gbọ́, kò béwu dé. Oúnjẹ ìyẹ̀dá ló yà ló bá ń bẹ̀jọ̀. Ọ̀rọ̀ bó ṣe lọ, tó gbà. Nàìjíríà ń yẹ̀yẹ̀. Látàrí. Ó sùn bá jẹ gbà. Wọ́n bá wo. Bá a ti bẹ́ẹ̀. Ẹ̀rí ó yẹ̀yẹ̀. Kò sí ìyẹn kan, àwa kàn ní àwa gbatẹ́gùn mi báyìí ni pé ká máa ṣe fàájì. Ọ̀fọ̀n ni wọ́n ṣe wá ní kẹ́ máa ṣe fàájì ni. Tí ó bá ní ìwọ̀n tó ṣẹlẹ̀ lọ́fíìsì, ní oníṣòwò kẹ́ máa ṣeré ńlé náà. Lọ́dà ìwé má dànù ìjà rẹ̀. Ṣé rí ẹni tó mẹ́ta yìí kankan ṣẹlẹ̀ lọ́fíìsì wa? So àti gbà yẹn náà ti sọ lọ́fíìsì wa pé ká máa ṣe one day more rest. So tá a bá ti wá síbi iṣẹ́ lónìí, àní wá síbi iṣẹ́ lọ́la. Ìyẹn ló fà tẹ́ fílẹ̀ wa tá a fi ń ta yìí. One day one rest. Kí n gan ni kankan tó wà ní kọ́nà? Kò ṣáà lè bọ́ sí kọ́nà ìṣẹ́ mi tọ̀. Ẹ̀yin staff ẹ̀ máa lọ lé o. Ẹ máa ṣe one day one rest. Ẹ wò, tá a bá sọ pé ó yé wa, a parọ́ fún yín ni. Nígbà tí wọ́n gbófin yẹn gan dé, a kọ̀ wò pé kí ló ń ṣẹlẹ̀. Ṣùgbọ́n nígbà tá a dẹ̀ tún wá bọ̀, a rí pé kò sẹ́ tọmọ tó mọ ẹsẹ̀ ẹnu wa. Nǹkan ní ká tá máa lọ lé náà ní ká máa wá lọ́jọ́ kan, ọjọ́ kejì. Ìdí tẹ́ bá ń bí ní ẹ̀ tàbí ṣe fàájì. Ẹ wá mọ̀ nǹkan. Wọ́n ti wá fún ní one day one rest. Another case. Lórí ẹ̀ tí mi kọ́ observe ní sinmi pé kí n máa ta ìdárò.
ṣe àpò tó lè ṣùn bẹ́ẹ̀ ṣe ṣe àpò lẹ́bẹ̀rẹ̀ sí ní mọ̀wé káàkiri sí ọ̀gbìn tọ̀ torí pé ẹ̀ṣin kankan ọmọ yìí pé tọ̀ ìkan pé má wọn kò ní ṣe ẹjọ́ torí ọlọ́run tó bá yí ká díẹ̀ ìwọ lórí mi lọ wọ́n máa tó múná dé sí i o. àwa náà máa kó lẹ́sẹ̀ ẹ dé gan. ẹ yà kó ẹ kó. Mama. Calm down, come on. Have a seat. Joko now, calm down. Hey boys, relax. Because ojú tí mo ń wò yìí, ojú ẹni tó lè fún wa ní problem rárá. Àbí ṣé wà fún wa ní problem? Ṣé mi ò sọ? Ó ní rárá. Mama, tí o bá fẹ́ kí n ya map of Nigeria ṣe lára, ọ̀rọ̀ ti Africa, kó cooperate kó ṣe promise ni o. Wòmí dáadáa, wòmí náà kọ́ mọ́. Pàtí Aláàjì tó lọ lánàá, àwa wà ń bẹ̀ o. Adẹ̀rí gbogbo nǹkan tó jù. Ọpẹ́lọpẹ́ ìbálòwà ló jẹ́ ká mọ iye tó tó. Orí báyìí, àwa tí wàá dé nìyẹn o. Àwa bẹ̀rù wa. Àbí ta ló lẹ́rù? Àwọn ló ní náà. Ṣé náà? Bálòwà. Tẹ̀lé lọ́nà o. Tó bá make attempt láti tẹ̀wọ̀n máa fi kàn forí ẹ̀ bóyá. Ìtọ́lò náà nìyẹn. Kò lánàá. Ìyá kí ló máa ń gbó yẹn? Bàbá máa fún níṣà. Èwo ní tẹ́tẹ́ yìí náà? Bọ́ fún àwa la ní ìnà. Oyè ni Ifá ológun bóyá. Ẹ̀yọ́ máa yé. Mo rò pé ẹ kó yé yín náà. Ojú òkìrán rẹ̀ wà kó ṣe kí ni? Mo máa bọ̀ kí lẹ́wẹ̀. Wo bí olùbẹ̀ jáde. Bàbá àgbàlagbà. Ayé. Àṣìṣe. Ẹ̀rẹ́ ṣe kí ni yẹn? Ó yẹ kó yẹ. Àbí wọn náà rí ni. Ó yẹ kí iṣẹ́ fẹ́lẹ̀ iná náà. Yà nà fẹ́lẹ́fẹ́lẹ́. Báyìí nà fẹ́lẹ́fẹ́lẹ́. Kí ló ń ṣe ẹ́? Gbogbo eléyìí tó tó mọ́ra kí ló bá yẹn? Tún kí ní jọ, tún jọ, bóyá díjú ẹ̀. Ṣé màá wá tún kí ní síta wà máa wò tọ́dọ̀ ṣe ni? No! Kí lorúkọ tíra tẹ́ni kí n ra yín? Kẹ́ ẹ lọ ra Dùrúsùlì Àwàlíyà bàbá wa Ṣéù Ádámù Àlẹ́ Àlórí Lágége ló ṣe tíra yẹn jáde. Òun ní kẹ́ẹ̀gbìn ọdún kẹ́ lọ. Ọ̀dà, ẹ ṣe gan. Dùrúsù Àwàlíyà. Ó ti yé mi àfà. Salamu alaikum. Wa alaikum salam wa rahmatullahi wa barakatuh. Ajia. Salamu alaikum. Wa alaikum salam. Ṣé ìbínú kó tó jẹ́ mẹ́ta? Èyí náà ti fẹ́ wá rí i ti pẹ́. Ẹ pẹ̀lẹ́ sà. Nǹkan ló mọ̀ ṣẹlẹ̀ sí nípa. Àwọn olè ló wá ká mọ́lẹ̀. Gbogbo ẹrù, gbogbo nǹkan, gbogbo góòlù mi náà gbà lọ. Ẹ wá mọ nǹkan tọ́nà ń ṣe inú ayé mi. Ẹrù tán gbà lọ́wọ́ mi wọn kò lọ.
wọ́n kó kalẹ̀ fún mi wọ́n kó lọ. Alhamdulillah. Àfà kínní kan ní ẹ̀dùn ọkàn mi tí mo wá rí ní fún. Ẹ súnmọ́ bí, ẹ súnmọ́ bí, ẹ súnmọ́ bí, ẹ súnmọ́ bí. Àfà Náà. bóyá torí pé wọ́n rí pé kò sọ́kùn lọ́dọ̀ ló jẹ́ kí wọ́n mọ ọ̀nà pọ̀ láti mọ wá sí jáde lórí. Ẹ ní àwọn olè wá sọ́dọ̀ yìí. Bẹ́ẹ̀ni sà. Wọ́n sì kó ẹrù. Wọ́n kó ẹrù. Àmọ́ wọ́n tún wá padà fi gbogbo ẹrù náà sílẹ̀ wọ́n tún gbà tí wọ́n. Bẹ́ẹ̀ni. Mo fẹ́ kẹ́ bá ń ṣàwọn àdúrà kẹ́ bá ń bẹ Ọlọ́run kó lóun yan adé orí títì gbogbo mi kó ka gba kó kán ọmọdé o kó ka rúgbó ẹni Ọlọ́run bá ti mọ̀ fún mi àfa bóyá látọ̀dọ̀ yín náà lọ́lọ́run ó ti mọ̀ ẹ dákun. Nínú ìjọ wa ọkùnrin tó bá wà responsible kí n bá yín sọ láàrin ìjọ pé ẹ ní ìdí adé orí. Bẹ́ẹ̀ni. Ọlọ́run á tọ́ wa sọ́nà. Màá bá yín sọ láàrin àwọn ìjọ fáwọn tí ó ṣe fọkàn tán nínú wa àmì mi lónìí dúró ní màá bá yín ṣàdúrà lórí ẹ̀. Àmọ́ ó wá ní àdúrà kan tí ń fún yín tẹ́yìn náà máa lọ ṣe tẹ́ ẹ bá ti ń kí ìrun mọ́ gúrùpì tán ní ọwọ́ ọ̀rọ̀lẹ́ ṣáájú ká tó kí ìrun ṣáì kẹ́ ẹ máa ṣe àdúrà yìí. àdúrà náà ní wàlíkáìtù àlẹ́kà mọ̀hábátà nílé ẹ máa ṣe mọ́kànlá mọ́kànlá ẹ̀ tẹ́ bá ti kí ìrun mọ́ gúrùpì tán kẹ́ ẹ tó kí ìrun ṣáì gbogbo nǹkan tá à ń fẹ́ lọ́wọ́ náà ṣe fún mi. Wala quwwata illa billah. Kò sí wàhálà bàbá yìí fún àwọn ọmọ ọgbà. Ẹ̀ṣẹ̀ Ọlọ́run ṣe tí náà láṣẹ tí ẹ bá ń bá. Ẹ̀ṣẹ̀ òkè ọ̀pọ̀. Ọlọ́run á wá pẹ̀lú. Àmínú ya. Àmínú ya. Kẹ máa ṣàdúrà náà dédé o. Tẹ bá ti ń kírun mọ́ gúrùpì tán ṣáájú kẹ tó kírun ṣáì ẹ máa ṣe mọ́kànlá mọ́kànlá àdúrà ó gbà. Àmínú ya. Àmínú ya. Ó dà ọ̀sán. Afa. Mo ṣe bí ẹ ti sọ fún mi pé ó dárọ̀ tẹ́lẹ̀ ni. Bẹ́ẹ̀ni, mo sọ pé ó dárọ̀. Àmọ́ bí mo ṣe ń lọ lẹ́ẹ̀kan, mo pàdé ọmọbìnrin kan pupa báyìí. Èmi kàn pàdé ẹ̀ lọ́nà ni. Àbí alájà tó wọlé wá. Sálàjà ni. Òun náà ni ó ṣe ó sàpupa. Bẹ́ẹ̀ni, ó ga báyìí. Ṣé kò sí wàhálà kankan? Ẹ mọ̀ rí níbì kan ni. Ó yẹ mí, èmi ò mà alájà yẹn. Mi ò mọ̀ rí o. Mo kàn sí bí mo kàn wí pé yóò jẹ́ nìkan tó máa rojọ́. Rojọ́ bíi báwo? Ṣé mo ra àwọn obìnrin bí kan sá máa sọ̀rọ̀? Ó ń sọ̀rọ̀. Nígbà tí ò ń ṣe odi. Wọ́n sọ̀rọ̀. Àmọ́ kò sọ nǹkan kan pé bóyá ẹ mọ̀. Ẹ wá rí obìnrin tẹ́ ẹ sọ ẹ̀. Alájà yẹn ọ̀dọ̀ mi ló wá. Bọ̀ tó wá ó sọ̀rọ̀ kan. Opó ni arábìnrin yẹn. Ó wá ní ìdí adé orí kò tí ì ju nǹkan bí oṣù 5 lọ tí ọkọ ẹ̀ jáde láyé. Ní ìsìn wọ́n ṣẹ̀ jáde ní opó. Àmọ́ wíwá tó wá síbí báyìí ó ní kí n bóun sọ láàrin àwọn ìjọ wa. Tá a bá rẹ́ni tó wá responsible tó jó ló ti téèyàn tí òun lè fi ṣe adé orí tó ní interest. Ó ní ìdí adé orí. Ẹni tó wà responsible. Àfà bẹ́ẹ̀ wà lọ Sókótó àpò Sókótó yín ló wà. Ṣé pé ẹ̀yin náà àbí? Kéde pé ọkàn tèmi náà ó mọ́ sí obìnrin wo ṣùgbọ́n èmi kò wí pé bí kò ní dáa pé tó jó pópókùn dá wà èmi kan tó mi fẹ́ ṣe o èmi kan tó kọ́kọ́ jẹ́jẹ́ pé mi ò ní fóbìnrin kan tẹ́lẹ̀. Kò sí wàhálà. Àmọ́ èmi ò tí ì wá lè sọ kankan lórí ọ̀rọ̀ náà báyìí o àfi kí n mú ojú ẹ̀yin méjèèjì kí n fojú yín rinjú kí n sọ fún un tó bá jẹ́ pé òun náà gbà bẹ́ẹ̀ ṣé ẹ mọ̀ pé a lè mẹ́ṣin lọ sódò ni a lè ti pa fún lómi mu nígbà tó bá rí yín tó bá ti accept kò ní sí wàhálà. Èmi náà pé bóyá kí ẹ mọ̀ bóyá kẹ́ ẹ fẹ́ mi ní nọ́mbà rẹ̀ kí n kàn pé pé alájà o ẹjẹ́ àpàdé yóò bá kí n sì bá sọ̀rọ̀ ni. Ẹ má gba nọ́mbà bẹ́ẹ̀ yẹn o ẹ jẹ́ kí n pe ẹ̀yin méjèèjì papọ̀. Tó bá ti fọwọ́ sí kò ní sí wàhálà. Ẹ jẹ́ lọ́ra tẹ́ nira. Àbá o. Ẹ má gbàgbé tíra yẹn. Àyìn gbàgbé. Lùsùn àwàlíyà. Ẹ̀yin náà má gbàgbé alájà o.